ẹ káàsán ẹ kálẹ́ yẹn lólùfẹ́ ìfẹ́lú wa ṣé dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín ẹ ti mọ̀ pé tí bá ti yọ báyìí mo fẹ́ gbé ní pẹ̀lú fíìmù tó máa lọ ṣé ti rí ìyàwó olókìkí lórí YouTube ẹ tí ẹ lọ sórí YouTube kẹ ní eré kẹ lọ wo ìyàwó olókìkí cause ẹ̀kọ́ pọ̀ kó máa kọ́ mi múvi àwọn èèyàn tó bá ti rí pé wọn ò ní ẹni tí tó fẹ́ lù ẹ má bá wọn dòwò pọ̀ ẹ má ní ẹ gbọ́dọ̀ ní business kan tó fẹ́ bá wọn ṣe ẹ yẹra fún un ẹ̀rọ tó bá ti jẹ́ pé sí ń pè ní ilé epo ló gbé dání ní kẹ̀dẹ̀rẹ̀ white ni mo wò ẹja pa ẹ má wùlò dúró wọ́n ní ọ̀bá yẹn àwọn terrible souls ni wọ́n ẹjẹ sàn kan ráńpẹ́ tó ṣẹlẹ̀ nínú múvì yìí fún yín Mide Martins wà ń bẹ ọkọ Mide Martins lójú ayé àfíìsì ọwọ́ ó wà ní múvì Odunlade Debi Shokoya àtàwọn báyìí lọ ló wà nínú múvì yìí Mide Martins jẹ́ actress nínú múvì yìí Odunlade ni ọkọ Mide Martins òun jẹ́ politician àfíìsọwọ́ àti Debi Shokoya àwọn méjì jẹ́ couple tí so sì di couple méjì báyìí so àwọn àfíìs àti Debi Shokoya wọn àgbálẹ̀ ní ọwọ́ àwọn Mide Martins àti Odunlade kọ̀ sí landlord wọn àwọn náà ní building tán so wọ́n wá rent ilé Debi Shokoya pẹ̀lú ó máa ń gun Mide Martins ó máa ń gun gàràgàrà máa bá landlord lálejò ẹ̀sọ̀rọ̀ ní àwọn oríṣiríṣi ó disrespect ẹ̀gbọ́n nínú movie ọ̀pọ̀ sí wọn àgbà kí ló wá fa àárín fi tó báyìí ẹ̀ẹ́dẹ̀ fún wọn rè kọ́gẹ́ẹ̀dẹ̀ fọ kúrò ní ilé yín nítorí ìṣẹ̀wá gẹ̀ẹ́sì ló pé ókè x ni àfíìsọwọ́ àti Mide Martins jẹ́ x làwọn méjèèjì wọ́n sì fẹ́ràn orí sẹ́yìn bọ̀ Mide Martins ó sọ fún ọkùnrin Odunlade pé òun ti fẹ́ àfíìsọwọ́ sẹ́yìn ìyẹn ṣàlọ Debi ṣá máa ń gún wọn ṣàkàrà ẹ̀ ó máa ń gún wọn gàlàgàlà ó dẹ̀ wà ní wà heavily pregnant ní movie gbà tó wá ṣàyà ó ṣàbímọ gbà tó bímọ Odunlade ṣàwà sọ fún ìyàwó Mide Martins kọ́ jẹ́ káwọn lọ kí àwọn ní nípa lọ tó bí wọn kúrò láì táwọn òṣèlú táwọn tí yọrí sùn ká ní wọ́n sì mọ̀ ní pọ́tì ẹ̀mọ́ ìlú tẹ̀ta tó ṣe lọ ní kí wọ́n lọ kí wọn olú bá gbé bébì bí tó sì gbé bébì bá dákẹ́ sí ọwọ́ Mide Martins ẹ̀dẹ̀ mọ̀ pé ó máa ń jà dáadáa ẹ̀dẹ́ bí ìrẹ̀ spẹ́sì Mide ó máa ń bàjá gidi bó sọ pé ó sì jẹ́ x ọkùnrin tọmọ ṣe kúrú sọ̀rọ̀ láńlòdì ni ọ ó lè máa tún jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀kọ́ pé tẹ́bá ti rọ́bọ̀ kókó báyìí máa ti fẹ́ sáré gbé àwọn sì kárí à kíníkan ó lè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wọn tó bá rí kọ́lé ni wọ́n máa ń gbé tẹ́bá ti rí lórí òfèrè ẹ juwọ́ sí ẹ lò ó ṣé gbọ́mọ ọjọ́ báyìí tọmọ ṣe pẹ́kẹ́ nìyẹn ẹ̀dẹ̀mọ̀ tí a ṣe ní àwọn òsìkò ń wọ́mọ nìyẹn kíníkan ẹ̀mọ̀ àrífíìmù ó wà ní ×2 ó ṣàǹsọ kiri ẹ̀dẹ̀mọ̀ pé àwọn Mide Martins àti Odunlade Adekola àwọn public figure ni wọ́n kọ́ sí actress one popular actress ní Mide Martins nínú movie yẹn Odunlade ti ẹ̀ politician lòun náà dẹ̀ lé ipò kan tó náà fẹ́ lọ fún nínú movie yẹn so wọ́n bẹ̀rù pé àwọn people yìí àwọn fún ìgbọ́ pé kó máa fi tarnish image àwọn wọ́n ṣàwà kí ẹ fún pé wọ́n quiet wọ́n farada ìlú lẹ́t gbàtọ́ máa ṣàpèjú ṣàǹbí dẹ́bì ó ṣàmà fara ya gbàtọ́ wá yá ó ṣàwà fún Mide Martins gbà gọ̀ọ̀gọ̀ orílẹ̀-èdè yìí ti pọ̀jù kíníkan tó ṣe wá di ìjà láàrin méjì ibi tó ti fẹ́ ní pẹ́ òun gba báyìí tí Debi ṣe ṣubú lọ ló bá dùn pa wọn ló bá yí kwana tó ṣe kú nínú múvì yìí ẹ mọ̀ pé ó tún ti di kéèsì méjì báyìí tọkọ ṣe ní òun onígbà wọ́n ti pàyẹ̀wò òun wọ́n pọ̀kọ́ ọmọ òun kíníkan òun máa blackmail wọn tí wọ́n bá fẹ́ kọ́ òun blackmail wọn kọ́ jẹ́ kí òun bá Mide Martins sùn níṣojú ọkọ ẹ̀ tàbí máa gbàrú ẹ̀yẹn lólùfẹ́ ṣó pọ́sibú kéèyàn gbàrú Mide ṣàlọ́bọ̀ pé ìyẹn Odunlade pé kọ́ báyìí ní ẹni yìí sọ pé tí òun bá rí Mide Martins bá sùn níṣojú ọkọ Odunlade pé òun máa blackmail wọn ni private boy máa mọ̀ kọ́ tó ṣe tí ló fi jóná kí oríṣiríṣi ó ṣáàdì yá ń pẹpẹ skata pé wọ́n ti ṣẹlẹ̀ rògbòdìyàn ẹ̀yin olólùfẹ́ ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo ìyàwó olókìkí ẹ bá jẹ́ sọ owó sórí ìtàn fún mi tó bá fẹ́ gbádùn fún mi ẹ fẹ́ mọ̀ tó padà gbẹ múvì ẹ lọ sórí YouTube kẹlọ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bóyá kòtọ́ lọ́kùn ni o bóyá ìkà lọ ṣe ni o ẹ wo ẹ̀yin lólùfẹ́ ẹ mọ̀ pé mo wà fún nà ẹ lọ sórí YouTube kẹlọ wo ìyàwó olókìkí lórí YouTube tó bá lè ṣe tí ṣe jẹ́ wọn àti ọmọ àgbẹ̀ mo fẹ́ bá múvì yẹn jẹ́ fún mi mo ṣe fẹ́ sọ fún mi o kò sí mi bá sọ fún yín ẹ̀ tí yín fẹ́ wò ẹ lọ sórí YouTube kẹlọ àti máa pàdé lọ́jọ́ mi ó dìgbà.